now it is done of our elders and members of KDA to dance land. Our elders and members of KDA to dance land. Choir. Yoruba 384
in prayer. Jehovah. Adébí Àtìndé, Adétijọ́ títú o, kò mà sórí táwọn onígan o, kò mà tún sédè tí a lè. Bàbá ló fi rán wa. Ògún mọ́dẹ́dẹ́, Ògún máa ń sọ wípé 777, àwọn ti bá làpá nìyẹn, wọ́n ti dá mi lójú. Máa jókòó. tó Kristi Násárẹ́tì Olúwa dáríjì wá. Àmín. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ ká jẹ́ kóró, gbogbo ẹ̀ṣẹ̀ tó lè má jẹ́ ká rojú rere yín, bàbá wa dáríjì wá. Àmín. À ń lọ lónìí nínú prógrámù gbogbo ẹ̀ máa bá wa lọ. Àmín. Gbogbo ohun tí a fẹ́ ṣe lónìí gbogbo ẹ̀ bá wa lọ́wọ́ sí. Àmín. Àtẹ̀bí, àtọ̀rẹ́, àtẹ̀gbẹ́, àtìyàwó, àtọmọ, tí olólùfẹ́ wa, ẹni wa tó dolóhùn tó fi sílẹ̀ olùwàkẹ́wà wà pẹ̀lú wọn. Àmín. Ojú ẹ̀ má jò ó tí wọn. Àmín. Nígbẹ̀yìn ohun gbogbo ká lè máa yìn lóko. Àmín. Ká lè máa kárí bí àṣà. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ tí wí ló ti rí, bẹ́ẹ̀ tí wí ló ti rí, bẹ́ẹ̀ tí wí ló ti rí, bẹ́ẹ̀ tí wí ló ti rí. Pàtó ń tẹ fún etí ò sí lórí mọ́ orí dàgbò láìkí àtàǹpà kò sí lọ́wọ́ mọ́ ọwọ́ dì lágbà. Ṣé Chief Kẹ́hìndé Olúwaṣẹ́gun Rẹ̀mí tí gbogbo ayé mọ̀ sí Chief Kanran ṣóun náà tún ti lọ náà nù? Ẹ̀rí pé kò sẹ́ni tí ò ní kú. Aládé Ọláyínká Alálàdé. Ẹ bá mi fún bàbá alátẹ̀wọ́ torí ilẹ̀ bí ọ̀wà náà ni. Success. Thank you, sir. Ojú omi tí the next person náà ta tún fẹ́ pè àwọn ni ọ̀gá wa bàbá wa Chief Timothy Agboola Ẹ̀rẹ̀gẹ́ni Shop. God bless you, sir. Ẹni tí a tún fẹ́ pè báyìí ọkọ pàtàkì nínú àwọn ìyá wa nílùú Èkó ni olókìkí ni olórúkọ ni ẹni tọ́lọ́ ń gbà fún tọ́lọ́ wọn ò ní kọ̀ fún ni àwọn ni ìyá wa Kéjì Yusuf. Ẹni tí ó tẹ̀lé wọn láì má gbàrà ní àsìkò rárá àwọn náà ni ìyá wa Black and Shine Dọ̀tun Emmanuel tí gbogbo àmọ̀ sí Àyọ̀ká Ọlọ́gẹ̀dẹ̀. Thank you. Àyọ̀dọ̀tun Emmanuel. Ẹni tí ó tẹ̀lé wọn àwọn náà ni the current chairman of Elders Council for Lagos State Tampan, Elder Surakatu Idowu Isadimi, known as Noble. God bless you, sir. My chairman. God bless you. Bákan náà, Atuki vice chairman gbogbo àwọn elders pátápátá nílùú Èkó, Elder Amos Àyànwùmí. God bless you, sir. And Atuki Elder Olúfẹ́mi Alimi 777. God bless you, sir. Ẹni tí ó tún wà ń bẹ̀ àwọn náà ni secretary fún gbogbo elders Lagos State àwọn ni Olúwatóbi Amos. Ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́. God bless you. Bákan náà, Atuki ọ̀pọ̀ pàtàkì nínú àwọn ìyá wa nínú àwọn àjẹ́ jókòó sáàárín wa àwọn àjẹ́ wà láàárín wa bí ìbà ìlọ́jọ́ òní. Ẹni àkọ́kọ́ nínú àwọn elders wa lóbìnrin tó jẹ́ ògbólógbòó àjẹ́ àwọn ni ìyá wa Elder Títílọlá Àjàyí Bẹ̀m̀bẹ̀ Elétékété. After school, recognize ìyá wa, a wonderful musician, very talented, Esther Igbekele. You highly welcome. God bless you. Big round of applause for her, please. Please stand up for the conclusion. Ìyá wa Esther Igbekele, where are you? God bless you. I want to thank you again. God bless you. You are highly welcome, ma. Bákan náà mo tún kí àjẹ́ nọ́mbà 2 ògbólógbòó àjẹ́ ìyá wa Elder Bímbọ́ Gbóyè Ato Aṣẹ́kù. God bless you, ma. God bless you, ma. Mo ti ju wọ́n àjẹ́ ni. Bákan náà mo tún kí ìyá wa Elder Olúwabùkọ́lá Mọ́ṣọ́bà Àmínú Ẹlẹ́hàá.
success. Bákan náà ìyá wa ẹ̀dá Ìdòwú Làwà. Success. Ẹ jẹ́ má bínú. Ẹ jọ̀ọ́ sẹ́ ẹ jọ̀ọ́ máa gbogbo ẹjọ́ wa ń bí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ máa kó ń bí ẹ jọ̀ọ́ bí akẹ́kọ̀ọ́ síbí àbí kẹ́kọ̀ọ́ sẹ́yìn stage. Ẹ̀dá náà rẹ̀ wò. Mrs. Idowu Lawal, God bless you. Yeah. God bless you. Success. Nítorí méjì ní láti Amina Eleha, a big round of applause for her, please. God bless you. God bless you. God bless you. Yeah, ẹ̀dá Abdulganiu Fatai Amikebu. Ẹ bá mi fún ọ láti ẹ̀wọ̀n. Amikebu, you are welcome, sir. Bákan náà mo tún kí Fanto Chief Yakin Muki Dada. I also use this medium to recognize my humble father, elder brother, Oga, all the way from Ogun State. Elewu Ojo. A big round of applause for him, please. God bless you, sir. Yeah. Bákan náà ọkọ pàtàkì nínú àwọn ẹ̀dá wa àwọn ní bàbá wa ẹ̀dá Karim Adisa. I also want to use this medium as well to recognize the number one responsible high intellectual man, Otumba Olayinka Awotubo. A big round of applause for him, please. God bless you. Also recognize one and only Vice Chairman all the way from Kosofe local government, Cole. Big round of applause for him, please. God bless you. I'm a Cole. Yes. Bákan náà we are using this medium to acknowledge the presence of my viable chairman from Aige local government in person of Honourable Kabir Oluwatobi Adeogun. God bless you. You are welcome, sir. I'm also using this medium as well to recognize the immediate, the first tampon chairman in Kosofe local government, Tayo, Mr. Tayo, known as Asha, popularly known as Asha. God bless you. God bless you. And also kí n tún fi àkókò yìí kí n tún fi kí vice chairman wa níjọba ìbílẹ̀ Agége Alhaja Rasheedat Aribisala. God bless you. Also, one and only a female chanter, well talented Ironlewa. God bless you. Ironlewa. Shola Mustapha. God bless you. Ojú ni tiẹ̀. And again, ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ àwọn ọ̀gá wa nínú eré orí ìtàgé. Kàtó débẹ̀ yẹn sà, ẹ jẹ́ ká ṣe báyìí. I will use this medium as well to recognize the chairman, Mushi local government, part of the committee, Lecturer Paul Legbeti. A big round of applause for him, please. Where is he? Paul Legbeti, God bless you. Also to recognize the chairman. Yanu ni mi ò tí ì fẹ́ kẹ́ lọ síbẹ̀ yóò ní bá ṣe ń tò. Ẹ ti wá yanu bẹ́ẹ̀ no wàhálà. No wàhálà. And again, my brother, ọ̀gá wa ẹni yìí tọ́lọ́ ń gbà fún tọ́lọ́ ń wò ní kọ̀ fún láíláí. Aṣíwájú Yemi Solade. Ẹ bá mi fún Yemi Solade ní àtẹ̀wọ́ ilẹ̀ bí ọ̀wàrà òjò. Jẹ́ kí n wá lọ sọ́dọ̀ balẹ̀. Ṣé ẹni pé ẹgbẹ́ wa ẹgbẹ́ olóríire ni? Inú ẹgbẹ́ tábànà ti rẹ́ni tó ti di kábíyèsí ọba ìlú. Inú ẹgbẹ́ tábànà tún ti rí baálẹ̀ gbogbo ìlú tí gbogbo ìlú ń wárí fún baálẹ̀. High Chief Abdulrasaq Abẹ̀rù Àgbà. A big round of applause for him. Àtẹ̀wọ́ tó rinlẹ̀ fún baálẹ̀. Kẹ̀gbọ́ kẹ̀tọ́ kẹ̀fọwọ́pá kẹfẹ̀rìgì jóbi. Ìgbà ọdún kan ní baálẹ̀ ọkọ̀ ìlú. Jẹ́ kí n wá tún lọ sọ́dọ̀ ọ̀gá mi pàtàkì Alhaj lọ́kàn ní kéde kan ní àwọn kan sọ pé kéde kan irọ́ ni Alhaji ni Alhaj Monsuru Ọbadina aka Fala. Ọ̀gá Fala ẹ bá mi fún ọ ní àtẹ̀wọ́. God bless you sir. Wàláyé ọ̀gá mi ni God bless you sir. ojú òní tì. Bákan náà kí n tún lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi pàtàkì ẹ̀gbọ́n mi ẹni ẹ̀yẹ Honourable Olú Ọmọládé, God bless you sir. Ojú òní tì yín. Ẹ dákun kí. Bákan náà, Atúkí Chief Gani Balógun
Ọ̀nà Kakanfò Chief Gani Káyọ̀dé Balógun Òsì Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land awọ́dà bàbádà. Ẹ bá mi fún ọ látẹ̀wọ́ o. Balógun àgbà mi lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ o. Eré àkọlù yẹn wọ́n tún wá jẹ́ àbúrò bàbá wa tó dolóògbé níjọ́sí Dr. Síkírù Àyìndé Barrister. Wọ́n tún jẹ́ àbúrò wọn ojú òní tì í Balógun. Apá ọ̀tá òní ká yé ẹ̀ ìkọ́dúdú àyígbọ́kú ọkọ́ àyígbọ́kú àdá àyígbọ́ yakata láyọ̀ bẹ̀rẹ̀ ẹnìkan òní gbọ́ gbìyànjú àbá kókókó lára ọ̀tá lé ẹ̀ ìkọ́dúdú torí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ tó ń tolúwo tẹ̀fọ́ ẹ̀kejì fún ọ̀rọ̀ àrùgbó pásọ àdìgún àdàṣe ojú òní tì í. Now, ẹ jẹ́ kí n wá lọ sọ́dọ̀ ọ̀gá àwọn wa. àti ìdèdè bẹ́ẹ̀. Ẹ má tí ì lọ bẹ̀. Ẹ jẹ́ ká sáré recognize àwọn náà wà lára àwọn committee tí ó ń ṣiṣẹ́ lọ́jọ́ tèmi all the way from Ìfàkọ̀ Ìjàyè local government. Yes. Well dedicated woman, a proactive woman, one and only Olúwanifẹ́mi Adéníkẹ́ Ṣódíà secretary to Ìfàkọ̀ Ìjàyè local government champion. A big round of applause for her. Yes, she's a medical director. Yes, God bless you, God bless you, God bless you. And distinguished ladies and gentlemen. And I also want to recognize the #1 citizen for Tampa in Shomolu local government. Shomolu local government. Mr. Tosin Okushe, God bless you, sir. Now, I also want to recognize my humble order. Yes. Ẹni tó lọ gbà one and only ọ̀gá àwọn ẹ̀dá Kamarudin Saba popularly known as Radical Awọ́dà. God bless you. God bless you, sir. Ẹ jẹ́ kí n wá kí ọ̀gá wa pàtàkì olókìkí ni ìràwọ̀ òní wò kò láyéláyé òkè lẹ́yẹ ń fọ̀hún. Tani mo pọ́nlé tó báyìí tani mo yẹ sí tó báyìí ẹni àpọ́nlé ni ẹni àyẹ́sí ni Alhaj Abdulganiu Nafiu Alápíní Òòṣà àgbà ọ̀jẹ̀jẹ̀ gbẹ̀kọ̀ owó ètò ògùn láyà Àpíní Òòṣà. God bless you, sir. And I want to recognize the first assistant secretary for Tampan, National Tampan. Yes, National Tampan. Yes. A word representative from Ikeja local government to national. No. What? Yes. I've introduced one. Yes, now. Okay. Agoya o ìtàkùn nínú igbó agoya. Ìbáráyé olúmọ̀rọ̀ ti dé ọ̀rọ̀ kan ló máa délẹ̀ mo fẹ́ báyé sọ. Níṣòro ẹ ṣe kan. Thank you very much. Chief Yẹmí Akínrẹ̀mí tí gbogbo wa mọ̀ sí Yẹmí Rẹ̀mí. Àwọ̀dà ẹ jẹ́ kí bàbá kọ̀ọ̀rọ̀ ra dìde bí tó bá wà kákọ̀ pàtẹ́wọ́ fún wọn. Wọ́n ní wọ́n ń bọ̀ Yẹmí Rẹ̀mí ojú òní tí ń sà. Ẹ jẹ́ kí àwa lọ sọ́dọ̀ àwọn ọmọ olóògbé. Ẹ jọ àwa ọmọ olóògbé tí a bá pè ẹ jẹ́ bá ti gbórúkọ wa ẹ jẹ́ ká máa bọ̀ ń ta. Let's come outside please. Ẹ jẹ́ ká máa bọ̀ ń ta. Ẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ pè nínú àwọn ọmọ olóògbé òun ni Akínrẹ̀mí Anthony Akínrẹ̀mí. Akínrẹ̀mí Anthony Akínrẹ̀mí, where are you please? Ẹ bá mi jẹ́ kó máa bọ̀ ń ta àgbàdo máa bọ̀. Akínrẹ̀mí Anthony Akínrẹ̀mí, ẹ jẹ́ kó máa bọ̀. Àwọn dà. wọ́n ti ń bọ̀. Wọ́n dà. Wọ́n ti ń bọ̀. Bí Akínrẹ̀mí Anthony Akínrẹ̀mí bó ṣe ń bọ̀ yẹn, ẹ jẹ́ kí Wùmí Ọláyínká Akínrẹ̀mí kọ́ náà mọ̀ tẹ̀lé mọ̀. Olúyẹmí ọmọ àyẹ̀wò wá sí pé ni pé kí wá sọ̀rọ̀ nípa kí ni wọ́n ń pè ní ikú. Àkọ́kọ́ ikú jẹ́ iṣẹ́ ìránṣẹ́ Elédùmarè. Ẹlẹ́ẹ̀kejì kò sí ẹni tí ikú ò lè pa. Amen. Ẹ jẹ́ kí n tún sínú Alhaj Remi Shitabe. Remi Shitabe, you are welcome, sir. God bless you. Bẹ́ẹ̀ tún kí ọ̀rẹ́ mi dáadáa náà JJ, you are welcome. Ojú òní tì í JJ.
a tún fi àkókò yìí mo tún fi ń sọ fún ìyá wa. Táíwò Ìṣọ̀lá go slow. Go slow. Ọ̀rẹ́ mi ojú òní tiẹ̀ you are welcome. Mo fi àkókò yìí mo ń sọ fún ìyá wa Dr. Àwọn tí wọ́n wá ṣe. Thank you Dr. Esther Igbekele. Bẹ́ẹ̀ni. Ìyá wa you are welcome and once again may God be with you ma. Amen. May God bless you ma. Amen. Mọ́mí ẹ ní dolókìkí àná lórúkọ Jésù. Àwọn tí àmín. Lẹ́yìn tí àwọn tí wọ́n fẹ́ perform yìí tí wọ́n bá wà Àwọn ní ní ìtàn. Sùúrùlérè. Ẹ̀yin la máa pè. All the way from Surulere local government and plan. Surulere, we're here to give us a splendid performance. Happy viewing. Ẹ ṣeun. After Surulere, ìyá wa Dr. Esther Igbekele. Tọ́ba ti ń ṣe gbogbo tí Ọlọ́run ṣe orí wa ní. Just ready ma. Orí gàrí tó máa ń wú Ọlọ́run máa ṣe orí wa lórí òkúta. Bẹ́ẹ̀ni. Orí òkúta ni òkú ń wú tó bá ń ṣe pàfọ́mánsì lọ́wọ́. Wọ́n ní sanwó náírà. Tọ́ba ṣe ń jó ẹ jẹ́ ká yẹ wọn sí. God bless you. Aṣíwájú Igbekele Yemi Solade. We got to go. Let's roll it. Our first president nínú gbogbo ẹgbẹ́ tampan wa. Igbekele, the architect of Tampan. Hello. Oh, say